Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà tún ni Ọlẹ́dìkẹ́ ìfẹ́ olúwa ṣe èmi ni mo tún mẹ́lẹ̀ wá o. Wọ́n ní orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bàbá wí fọmọ ẹni àgbọ̀, bàbá sọ fọmọ ẹni àgbà. Ṣẹ́rí àwọn ìṣẹ̀dá kan wà nínú ayé tí wọn ò bá ti tẹ̀ kí wọ́n fi àtẹ́tẹ́ dì orí wọn ò kí ń pé irú ẹni tí méwọ̀ láká. Irú ẹni tí méwọ̀ láká ọmọ bàbá tíṣà, ọmọ ìyá tíṣà, ọmọ alámàlà. Ẹ bá máa ṣí ẹ bẹ bá ṣe ń wo fídíò yìí ẹ jẹ́ kó dọ̀dọ̀ ẹ̀ Mewoloka boy bae kó wá gbọ́ èmi Ọlẹ́dìkẹ́ ìfẹ́ olúwa ṣe mo ti advise ẹ so many times pé sísá mi dẹ̀yìn lẹ́yìn Ìgbòho ṣá wo bí tí ọ̀rọ̀ Ìgbòho wá bá ẹ dé àtijọ́ tó ti ń fi abọ́ òyìnbó jẹun kò mà fọ́ lọ́wọ́ ẹ rí nọ́tọ̀ tìgbà tó ṣe rí ẹ̀tẹ́ dọ́dọ̀ Sunday ọmọ Adéyẹgbọ́ tó ní tí ẹ bá kọ̀ tó ní bákan ní tiẹ̀ ṣe jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pírífù wípé ẹ lè sọ̀rọ̀ ẹ mọ̀rọ̀ sọ ìkọ̀kan ló máa padà gbẹ̀yìn yìí irú ẹ̀ ló gbẹ̀yìn Mewoloka lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ wọn ò tí ì wọ́ Mewoloka o wọ́n kàn sì sun ni wọn ò tí ì wọ́ ẹ wo bá ṣe ayé Mewoloka ṣe tó ẹ wo bí gbogbo ìdílé bí gbogbo wọn ṣe parapọ̀ títí dórí olórí ẹbí tí wọ́n ju lẹ́tà síta wípé Mewoloka o kì í ṣe ọmọ àwọn pé kí bàbá ẹ̀ tó jáde láyé bàbá tíṣà tó máa fi fọ́ tó máa ruga sókè tó máa ní kò síbi tóun ò ṣe jẹ́ òun ọmọ bàbá tíṣà wọ́n ní kí bàbá tíṣà àtìyá tíṣà tó kú ni wọ́n ti kọ́ lọ́mọ àwọn ẹbí ẹ̀ gbé ìwé síta pẹ̀lú àṣẹ lọ́ọ̀yà láti lè fìdí òkodoro hàn láti lè fìdí òtítọ́ mọ́lẹ̀ wípé gbogbo ẹbí ti kọ Mewoloka ní ẹbí ẹ lọ sórí péjì ẹ máa bá ń bẹ̀ òun go ojú òtí òun ló trend báyìí Mewoloka ó fẹ́ trend wo bí tó fẹ́ trend ojú kòkòrò wọn ní star wọn gbayì lórí social media ìwọ náà fẹ́ gbayì wo bí tí ìyí wá padà bẹ́ẹ̀ dé o ó wá padà di ẹ̀sìn ẹlẹ́yà kí gbogbo ẹbí bọ́ síta kọ́ làwọn ti kọ́ lọ́mọ kí bàbá àtìyá ẹ̀ tó kú òun náà dẹ̀ bọ́ta kó deny òun náà padà ju update síta ó ní gbogbo táwọn ẹbí òun sọ bó ṣe rí nìyẹn èmi ò rí ìwúta dójú ti ní ọmọ aláìní tìjú bíi ti Mewoloka rí o anyway ẹ̀yin yẹ́yìn bàbá Mr Wisdom ti wá ṣe kíni ọwọ́ àbáwí gidi ìbáwí yẹn ló dọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ làwọn ẹbí ẹ̀ fi gbọ̀n síta o tọ́ ní Mewoloka òun ṣọmọ àwọn o àti kékeré ìṣẹ̀dá mi má jẹ́ kẹ́bí kọ̀ mí má jọ kọ́ mi ńlẹ̀ ìyá má jọ kọ́ mi ńlẹ̀ bàbá má ṣe mí lọ́mọ òṣì má ṣe mí ní bànújẹ́ ọmọ olórí burúkú aláyàgèlètè a sì máa wá sórí social media ó lọ́kọ̀ kínní ó dọ̀bálẹ̀ lé àwọn ó sọ ohun tó yẹ kó sọ ọkọ̀ kejì sọ ohun tó yẹ kó sọ ọkọ̀ kẹta sọ ohun tó yẹ kó sọ ọkọ̀ kẹrin sọ ohun tó yẹ kó sọ ẹjọ́ ṣé ẹni tó ti kọ̀ nílé ìyá àti bàbá ṣé yẹn lọkọ sọ dáórì lórí ẹ bá ń bi Mewoloka léèrè ẹ̀yin ìyá yìí bàbá mi ẹ má jẹ́ aláàgùn jìnnà ẹ bá mi gbójú ayọ̀ sókè ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu Mr Wisdom bàbá bá wí bí ọmọdé wọ́n fún jẹ gidi àwọn ẹbí ẹ̀ gan gbọ̀n bọ́ síta pé ọmọ òṣìlélẹ̀ ò fẹ́ dáná sunlé ọlá ẹ bá wa gbọ́rọ̀ látẹnu Mr Wisdom the one and only máa Jàsọ́lá brother tó gbó ṣáṣáṣá lẹ́nu tí yín kankan Mewoloka wàá lò ṣerú ẹ̀ mọ́ ọkọ tó gbé ẹ sílé gan ó máa regret pé òun gbé ẹ sílé ó yá tí ẹ á wá ṣe kí ni á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó ń bú Sunday Igboho Mr Wisdom ẹ bá wa gbóhùn sókè bàbá mi. má jẹ́ wọlé tì ọ́ bí má wọlé tì ọ́ ojú ó tì ọ́. bẹ́ẹ̀ ni kí wọ́n bẹ̀. àṣàṣì mo kọ́kọ́ wo Islam mọ́ ọ lára kí n má gbaṣọ lára Islam tó gbé sára. tí wọ́n pe kíni kan ní fíkì wà àgbọ́yé ẹ̀sìn nínú àgbọ́yé ẹ̀sìn ṣó yẹ kó bẹ̀rẹ̀ wọ sọ̀rọ̀ ta gbangba ó yẹ ti dàrú. yé Mewoloka tiẹ̀ bàjẹ́. nínú fíkì wọn tí wọ́n pè ní àgbọ́yé ẹ̀sìn obìnrin ò gbọ́dọ̀ ṣíjú síta mọ́ sọ̀rọ̀ ta gbangba ẹ̀sìn ò kọ́kọ́ yíyọ nítorí ohun ẹ̀gàn lásán ṣìnà ni tọkùnrin mi bá gbọ́ àkọ́kọ́ ẹ̀sìn tó olóògbé lọ́wọ́ yíyọ fíkì àgbọ́yé ẹ̀sìn Islam òkọ́kọ́ yíyọ lọ tẹ́tí àtiwájú àwọn àfáà rẹ̀ ni wọ́n fi ní obìnrin nínú Islam wọ́n lòdì sí pé kó síwájú òun nítorí tó bá ń kéwú lásán tó ṣe àwọn tó ní ilé ayé nínú ṣe ìtàn ọ̀rọ̀ yìí bismillahir rahmanir rahim ohun rẹ̀ lásán ṣìnà ni. bẹ́ẹ̀ni. ká tó wá ní ó wá gbọ́ra sí ó wá gbọ́ ojúlẹ̀ ó wá kọjú sí kámẹ́rà ó ń sọ̀rọ̀. tá a bá wá wò wípé civilization dé tó wá ń sọ̀rọ̀ a lè ló bẹ́ẹ̀ àmọ́ látàrí bẹ́ẹ̀
tó gbé sílé òun ṣọkọ òun ló gbé sílé jùnúnú fùnúnù. Láàfin mọ̀ wípé ìwọ ló ń kọ̀ntró ọkọ kọ́ ló ń kọ̀ntró ẹ̀. Ṣẹ́gbọ́ṣẹ́. Gbogbo obìnrin tó bá ti lè má ti ju ọkọ lọ́kọ ẹ ti mọ̀ pé kò lè tijú baálé ilé rẹ̀. Ló fi jẹ́ pé lọ́jọ́ tó ṣèyàwó ó da kọ́wà bójú ọkọ káyé mọ́ bàá yìí ni nítorí o lè kọ́ lọ́la. Mewaloka. Ọmọ tí ò bá ti wá ní ìbí tí ò níran ni ó lè sọ̀rọ̀ sí bàbá oníbàbá bó ṣe wù ú. Tí wọ́n bá wá sọ fún ọ wípé ọkọ tó gbé dání òkùnú ni bó ni ó ṣe rí lára rẹ̀. Béèyàn bá fẹ́ fúnyàn mọ̀ràn tó fẹ́ fúnyàn l'advice ó ní bí ó ṣe sọ̀rọ̀ ó ní sọ̀rọ̀ bí òkùnú wípé ó pè lẹ́nu ń jáwáyà nígbà tí mọ́jà sọ́lá jìyà kútọ́nu tó bá jìyà ni àbí wọ́n kọ lẹ́tà sí ọ wípé ìyá tí mọ́jà sọ́lá jẹ́ kútọ́nu you are involved. Ó sú mi o. Wọ́n ní ó wá jẹ sàrà ò lọ́jọ́ wọnú ta ló fi ọ̀sọ́rọ̀ mọ́jà sọ́lá àbí ta ló béèrè mọ̀ràn lọ́wọ́ ẹ. Kò yé mi bóyá pọlọ ni ó mú wà bákàrà. Tó wá sọ́ra rẹ̀ ní bàbá lórí social media. Ó sú a. Ẹni tí a fẹ́ wò bó láyé ẹ̀ ṣe rí àwọn tó ń wo program ẹ tó fún ọ nímọ̀ràn lórí ọ̀rọ̀ Ọkọ àti ìyàwó. marriage. Bó ní ilé tiẹ̀ gan ṣe rí ìwọ gan tó ń advice èèyàn. Fúnra rẹ̀ ló sọ pé secondary school at earlier stage ló ti gboyún á jẹ́ pé jákòjẹ ni ẹ́. Jákòjẹ Jésù. Mr. Wisdom ẹ̀ tiẹ̀ ṣáájú. Ó dojú ẹ̀. Ó fọwọ́ kékeré gbá ńlá. You doesn't have manner. Ọwọ́ ń sọ fún ọkọ lọ́kọ wípé ẹnu ń já wáyà. Ó bẹ̀rù bàbá ńlá rẹ̀ lọ. Bàbá tíṣà. Tí ṣé àmàlà ò bá bí ọmọ dàsíbò mi, must you use mọ́jà sọ́lá as a traffic? Ó wá tún ṣe fídíò mi, mo tún wá rí támẹ̀bọ́ post yẹ. Tó wá tún fọ́ tata wípé o lè gbé lẹ́nu já wáyà. You are less concerned about mọ́jà sọ́lá life. Mọ́jà sọ́lá has his own life to live. Likewise you have your own life to live. Ó sú mi o. Must you advise mọ́jà sọ́lá? Is it a compulsory? What is your own life impact with mọ́jà sọ́lá life? Kò yé mi o bóyá ó fẹ́ dóko bàbá lọ́jọ́ iwájú. Ó wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òkùnú tó gbé sílé tó pè lọ́kọ. Nítorí tó bá jí ọkọ ló gbé sílé á kọ wípé báyìí ni wọ́n ṣe ń gbé ní ayé wọn kì í sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ á jẹ́ kó òkùnú dàdá nílé tó gbé sílé òṣọkọ. Wèrè tó pè lọ́kọ bóyá tí wọ́n bá ẹ bá wa ṣí ẹ ní sórí burúkú. Ó náà máa ń gbogbo òwò ẹjẹ tó gbé sí ọwọ́ ẹ pẹ̀lú ọkọ tó gbé sílé. A jẹ́ pé bàbá tó bí ọgọ̀. Bàbá àrí òkọ àbí kò mọ́gbẹ̀kọ́. Ẹni ṣe Mr. Wisdom gbogbo. A jẹ́ pé bàbá tiẹ̀ náà ẹni lẹ́lẹ̀. Ẹni tó bá lè bú ọkọ lọ́kọ á jẹ́ kọ́kọ tiẹ̀ ẹni ìyẹpẹrẹ ni ọkọ tó fẹ́ sílé orí rẹ̀ ti burú. Kí wọ́n náà lè mọ impact bó ṣe rí. Wàá lè mọ bó ṣe rí lára àwọn ìyàwó mọ́jà sọ́lá tó gbé ọkọ wọn lẹ́nu ń já wáyà. Ẹ bá wa ṣí ẹ o. Ẹ ṣí ẹ fún wa super sticker o. Wàá lè mọ̀ wípé tí wọ́n bá sọ fún yàn wípé olórí burúkú lọ fàtẹ́yàn fẹ́ wàá mọ bó ṣe rí. Wàá mọ̀ wípé àlòkù èbó lọkọ rẹ̀ gbé sílé làbí ló gbé sílé ẹ ti jọ nágbàrá nágboro ẹ ti jọ ṣèlànà lẹ́wọ́ agbéra yín sílé lọ́dún alẹ́ olórí burúkú ni wàá tọkọ tó fẹ́. Ó wọ̀ mí bọ́dì. You will know how it pains. I will teach you a lesson. You will know how it pains to insult someone's husband. Àwọn ọmọ rẹ náà lè mọ̀ wípé àṣẹ tí wọ́n bá sọ̀rọ̀ sí ìyá yẹn pé lórí burúkú ni ìyá yẹn àṣà máa dùn ọmọ olórí burúkú ni wọ́n náà. Ẹ máa bá wa ṣe jẹ́ kí fídíò kó gbó kó gbó. Bí wọ́n ṣe ń sáfẹ́fẹ́ wà láká yẹn ló jẹ́ kó mọ wò ó gbé ìyá láyà rẹ̀ ò tó bẹ̀ kó pé mọ́jà sọ́lá lẹ́nu ń já wáyà. Ọkọ olórí burúkú tó gbé sílẹ̀ ò tó bẹ̀ kó pé mọ́jà sọ́lá lẹ́nu ń já wáyà. Ayé Mewaloka ti bàjẹ́ o. That is when I will redesign your brain. Ẹ bá show love. Àwọn èèyàn bẹ sọ́lá lákọ̀ọ́kọ́ mo rò pé obìnrin. Ẹ bá mi show love fún Mr. Wisdom. Láti Ẹ ṣàlọ́dà bá mi show love. Ẹ bá mi show super sticker fọ́mọ ọkọ. Níjọ́ wo ló dórí
social media. That's well. Who are you? What audacity do you have? Kò yé mi o. Ìwọ ń ṣiṣẹ́ ohun tó fẹ́ jẹ ni, Májà Sọ́lá ṣiṣẹ́ gbogbo ìlú ni. Bẹ́ẹ̀ni. Olórí burúkú rẹ̀ pariwo wípé Tinubu òṣèlú dáadáa. Ṣé bẹ́ẹ̀ ni olórí burúkú ò lè tẹ̀ kàmpé fún wọn nìyí? Yóò gbà fùrọ̀ yálà yá rẹ̀. Wàá lè mọ bó ṣe ń rí. Mi rí Mr. Wisdom báyìí first time. Wàá lè mọ bó ṣe ń rí. Tí wọ́n bá ti fọkùrọ̀kùrọ̀ yálà yá rẹ̀, tí wọ́n fọkùrọ̀ bàbá ńlá rẹ̀, tí wọ́n wá ṣépè fọkọ rẹ̀, wọ́n wá pè ọ́ sí mítìnì ẹbí, wọ́n á reset brain rẹ̀ pé don't intervene in Májà Sọ́lá matters. You are very stupid. Agboolé yín wọn ì kọ́ yín bẹ̀. A jẹ́ pé wọn ò kó ẹ ló fi gbóyún láti secondary school. Tá a bá wá wò yín, ìjọmọlúàbí ara wa la fẹ́ sọ kalẹ̀. Mo tún wá wo program, mo ń bọ̀ lé mo ń drive. Mo tún wá wo program, o tún wá lérí fùrù tátátátá wípé àwọn military. Can't you listen to what military said? They said we need new opinion. We need new people to put us through, but we will look into it. They never said Májà Sọ́lá has committed any crime. Are you a gullible woman? Ó sún mi ó dẹ̀ kàwé o. Nígbà tó ṣe pé gbogbo làákàyè tó ní òdùkọ gbọkọ lọkọ kó fi dóko. ní bá lọkọ tó bá níyàwó lé o kí ìyàwó tó fẹ́ fẹ́ ni ó lè kọkọ. Olórí burúkú ni ẹ. Yé Mewaloka. I never did this, but I will let you to learn in the hard way. Let me tell you, even the soldiers have contacted Pelumi Olajengbesi, and they have settled all these things, and they need Májà Sọ́lá initiative. Ṣé ti gbọ́? Ìyá bàbá àti Mewaloka tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ẹni kọ́mọ yóò mọ̀ sọ̀sọ́kúsọ. Tó bá ti sọ̀sọ́kúsọ ẹ̀yin náà mọ̀ gbọ́rọ̀ kọ̀rọ̀ nítorí ọmọ ọ̀sán ní kó pọ́pọ́ bá yẹ ẹ̀yin náà wá bí yóò fò bàbá orí burúkú. Yé lọ́nà ọ̀run. Lẹ́yìn tó kú tán, ọmọ òtún jẹ́ kọ́rẹ́ tí gbọ́rọ̀ lájùlé ọ̀run. Ọ̀rọ̀ burúkú ló fún wọn jẹ. Sọ̀sọ́kúsọ gbogbo ẹbí Mewaloka mọ̀ gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ tí etí kún fi di. Bí ọmọ yín bá ti sọ̀rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà mọ̀ gbọ́rọ̀ bàlújẹ́ nítorí olórí burúkú nìran yín. That is when you will learn in the hard way. What? Do you have any contact with Májà? What do you want with him? I don't know. I can see you are very stupid. Only your conscience. Put Májà Sọ́lá in your shoes. Kí èèyàn kan wá máa gbé ọkọ rẹ olórí burúkú tó fẹ́ yẹn ní ẹnu já wáyà. Èmi tí mi lọ́kọ̀ ego wèrè kò gbọ́dọ̀ pé bàbá ọmọ mi lẹ́lẹ́nu já wáyà. Àbí kó pe lórí Bí tí bàbá ọmọ mi báyọ̀ ṣeré. Ká má wá sọkọ léèyàn. Ó wá ń sọ̀rọ̀ tó ń ṣojú sí ẹ̀. Wípé baálé ilé àwọn èèyàn kan ní, ẹ̀gbọ́n àwọn èèyàn kan ní, àbúrò àwọn èèyàn kan ní, bàbá àwọn èèyàn kan ní, ó sì ń lanu gbàgà, ó dẹ̀ sọ́ra rẹ̀ di authority lórí Facebook. You are very stupid. For me to come out, ó ti fún gẹ́gẹ́ fùkú fún. Ó wá ń fọ̀fọ̀ kú fọ̀. What is your concern? Are you an advisor? Go and advise those gullible people you are advising. What relationship do you have with Májà Sọ́lá? I don't know. What is the connection between both of you? I don't know. Go to your own way, let Májà Sọ́lá go on her own way, on his own way. Ṣé wọ́n sọ fún yín wípé Islam ní kẹ́ ẹ sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ? Àrìjálù kan wá múlálà nìzà. Don't you read your Quran to that extent? Tó o bá tún wá dénú fíkìú àgbọ́yé ẹ̀sìn. Ṣé fíkìú ní kọ́bìnrin ọmọ sọ̀rọ̀ ta gbangba? Kó lajú sí gbogbo ayé báyìí ó ń ṣìnà ni ẹ́. Orí ò pé. Yé Mewaloka tí ẹ bàjẹ́. Adé kì í sa olóòmẹ́ni òkú, ó lè wá sọ́ra rẹ̀ ní bàbàrà. Mewaloka tí ẹ bàjẹ́ o. In fact, ó yẹ ká gbé kíní sí Facebook. Níwájú á gbé sí Facebook.
níwájú ta ni. Ó dẹ̀ ń sọ̀rọ̀ bí pé mẹ́ta sọ́lá tí ọ̀dọ̀ rẹ rí àbó tó rọwọ́ ọbẹ̀ lọ́wọ́ rẹ rí àbẹ́jọ ní relationship kan rí. What is your concern about mẹ́ta sọ́lá láì? Ẹ̀yin ajẹ́jẹ́nu olè rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí. Fóònù ti lò. Ara ìṣesí tẹ̀ fi ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tọkọ fi ń lé ń jáde nìyẹn. Fóònù yẹn ti lò. Ó yẹ kó dé Facebook. Bẹ́ẹ̀ ṣe gbowó pẹ́sọ̀ bàbá ń bàbá tẹ̀ kọ́ lẹ́ nìyẹn. Yes. All you these stupid people. Mewaloka ti gógó. Ẹ ń forí burúkú ṣayọ̀ ọ̀yọ̀. Ọ̀làjú bí òjì ẹni tìjú mọ́. Ó ń pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ aṣọ. Ó wá sọ́ra rẹ ní bàbàrà. Nítorí àwọn èèyàn wù ọ́. Wọ́n wù ẹ́ láwò súnmọ́ òmùra rẹ láwò rẹ yìí. Who are you? What audacity do you have? Who sent you? Can't you withdraw? And you still went ahead and said you are qualified to call him and Ujawaya kò ní dá fún ọ fún nǹkan tó sọ yẹn. Ẹ jọ̀ọ́, ẹ ní sùúrù. Mewaloka, be very, very careful. Okay now. I'm giving you the last warning. Má jẹ́ gbaṣọ lára ààrẹ àti gbogbo ẹbí ẹ̀ tán. Ẹ jẹ́ máa gbọ́ lọ láti bí àgbọ̀ àwọn ibi tá ti miss yẹn àwa ti Facebook àgbọ̀ Má níta. jẹ́ gbaṣọ lára ààrẹ àti gbogbo ẹbí ẹ̀ tán. Má kábùkù lórí ọ̀rọ̀ Mẹ́jàsọ́lá. Must you talk? Kò yé mi o. Ẹ bá show love like ẹ bá ń gbọ́wọ́ lé. Must you? Ẹ bá ń power tap. Ẹ̀yin aborí máa bọ̀ wáyé agbókó jẹ́. Mewaloka. Aborí máa bọ̀ wá agbókó jẹ́. Obìnrin rere kan a máa ń lanu gbàgbà sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ. Nígbà ṣe pé nìrìn ló fẹ́ sílé. Ìwọ ló ń kọ̀ǹtú ẹ̀. Ìyàwó mi ó wà nulé yóò sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ mi ò ní sọ pé kí ló dé. Nígbà tó ṣe pé lójútì ẹ̀kọ́ ní òsì bí wọ́n bá kó ẹlẹ́kọ̀ọ́ wàá mọ̀ yìí pé èèyàn máa ń tijú. Ọkọ olórí burúkú tó o fẹ́ náà lè kọ́ṣẹ́ pé wọn kì í láyé ọkọ lọ́kọ olórí burúkú nìran yín. Ó ní ìwọ bàbá tíṣà olórí burúkú ni wọ́n. How stupid your family and your husband family are. They will control you to reset your brain. Kódà tó bá tẹ̀ fẹnu já wáyà ìgbà máa dá o. Ó fẹnu pogun. Máa bí. Ó kàn tún lè wá ṣeré ọwọ́ ní ìjà yẹn. Ẹ ǹlẹ́ bàbá mi. Ẹnu já wáyà iná ìsìsì èdè òyà lẹ́ẹ̀mejì. What is your concern? Who came to you to ask for a cup of rice? Who came to you? Did anyone that Sola came for advice from you? Did Mẹ́jàsọ́lá family came to you to ask for any help from you? Who came to you? Did anyone rush to you? When Mẹ́jàsọ́lá is in Kútọ́nù, are you not sleeping in your room? Who came to you? You are very stupid. And you started coming out. I said you are on top of all the world, bragging. I see you have something in your domain. Ẹ̀yin obìnrin tí lè ká yókó tó ti wọ̀ ní yín mọ́. Ẹ̀yin oníranù gbogbo yìí. Wisdom. Ó dé lanu sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ, sọ̀rọ̀ sí bálé, sọ̀rọ̀ sí ẹ̀gbẹ́ lẹ́gbọ̀n. Kò ní dá fọ́kọ tiẹ̀ náà. Kò lè mọ bó ṣe máa rí. Olórí burúkú lọ́kọ tiẹ̀ náà. Mewaloka tí mo dálẹ̀ sí onílé. Tí wọ́n bá pè lólóṣì, tí wọ́n pè wèrè, tí wọ́n pè dọ̀gíṣọlá, bóyá máa jẹ́ jókòó àbí kó dọ̀bálẹ̀ fún ọ ìgbẹ́jọ́ mẹ́nu kò lórí ọ̀rọ̀ Sunday Igboho. Olórí burúkú ni wà àkọ́kọ́ tẹ́jọ́ fẹ́ra yín. Ẹ bá ṣí ẹ̀ fún. Kò tí gbọ́. Ó dàbí pé bí wọ́n ṣe tọwọ́ bọ ìjọmọlúàbí inú ilé rẹ kò jí o mọ̀ lọ́rọ̀. Àìtọwọ́ bọ inú ilé kò jí o mọ̀ ní kókó. Àṣé oyún tó gbà ní primary school bí ìyá rẹ lè ṣe gbọ́rọ̀ sí bàbá rẹ lẹ́nu nù. Èéfín níwà èéfín lẹ́yìn ló ń gbé síta yìí. Á jẹ́ pé bí ìyá rẹ ṣe ń
gbó bàbá rẹ lẹ́nu rèé nítorí ká ló bá wẹ̀ lọ́wọ́ ìyá rẹ kò ní rọ̀ ọ́ lọ́rùn láti ṣe níta gbangba. àmà wá ṣe nǹkan o mẹ́wàá ló kà. ṣé ńlá ní ìyá rẹ ṣé ńlá ní bàbá rẹ ló gbé síta yìí. ajẹ́pẹ́ bọ́rọ̀ bàtà ìyá rẹ àti bàbá rẹ pọ̀ ìyá yóò fọpọ̀ rípọ̀ rí bàbá rẹ òun ló mú ọ lára dàgbà. mẹ́wàá lọ kà tí ẹ bá ẹ àfìgbà tó tẹ́ tó ò dùn bẹ̀. bí ò bá wa mọ́ ọ lára ó yẹ kó tì ọ́ lẹ́nu láti sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ orí burúkú tẹ̀ ń ṣe inú ẹbí yín ló mú ọ lára dàgbà. It shocked me. bẹ́ẹ̀ mi ṣe wà yìí kí lẹ́ni tó kéré sí mi lọ́jọ́ àkọ́kọ́ tí n bá kọ́kọ́ ni mi ò ní mọ bó ṣe yẹ kí n pè lórúkọ ẹ̀kọ́ tí mo bá nílùú mi tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi ni àmọ́ orí burúkú tí wọ́n bá lọ́wọ́ àwọn ìyá rẹ àti bàbá rẹ tí ìyá rẹ máa ń lá ní bàbá rẹ ìwọ náà fi ń lá ní ọkọ lọ́kọ olórí burúkú ni wà tọkọtẹjọ fẹ́ra yìí. mẹ́wàá ló kà ṣe nǹkan. Yorùbá Wuyì sọ̀rọ̀. Yorùbá nation ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Àfọ̀njá. táwọn ètò tún sọ̀rọ̀ ẹ̀rọ bó ṣe lọ sọ̀rọ̀ o tún wá ní authority láti bọ́ta láti tún sọ̀rọ̀ kò ní yí ọ. ẹ bá wa ṣí ẹ péèjì kan máa ní mo lò tí olówó péèjì rẹ bá ń ṣí ẹ. ẹ mọ̀ kọ́ bí wọ́n ṣe ń tì nǹkan bonú abẹ́lẹ̀ máa ń fẹ́ olórí burúkú tó ń control ẹjọ́ gbéra yín kẹjẹ́ kórí yín ó pé. nítorí ká ní wọ́n lọ ká ní òun lọ́kọ yóò ti gbé ọ ṣàkíyèsí pé sórí òun burú. ó wá sọ̀rọ̀ wá dẹ̀ wá sọ Sunday Igboho yẹn ní pé ẹgbẹ́ nìyí. tó o bá wá traffic must still talk about Sunday Igboho. ó sú mi. àwọn kan náà wá rí ọ gẹ́gẹ́ bí múrísídù wọ́n rí ọ gẹ́gẹ́ bí ẹni tó lè mọ sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ tó ń ṣẹ̀sìn tó ló ń ṣẹ̀sìn ó ń ṣe múrísídù ìyàwó mi ò gbọdọ̀ lóhun ní nọ́mbà rẹ màá ní ta ni ẹni tó ti kọ́kọ́ sober reflection dà tó fẹ́ ní nílé ọkọ. ẹlẹ́nu yẹbẹyẹbẹ kò lójú ìgò ní ó kà mójú gbogbo ìgbà ó jẹ́ kó rí ẹ pín ó dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ rẹ́ ní yíyẹ́ ó dẹ̀ ń sọ̀rọ̀ bí pé ìwọ ni ìyá Mẹ́jàsọ́lá ó dẹ̀ ń sọ̀rọ̀ bí pé wọ́n lẹ̀gbọ́n ẹ̀. ta ló délé yín nínú ìyàwó àbáwọn ọmọ Mẹ́jàsọ́lá pé ìgbà tí Mẹ́jàsọ́lá tó wà ń kú tọ́nu ọwọ́ mi làwọn ìyàwó ẹ̀ tí wọ́n wá ń gbowó ló fi sú mi. àbí ìgbà tí yẹ wà láyé o èmi mo máa ń fún yẹ lówó oúnjẹ. ó ti lẹ́tìkẹ́ yẹ sit wẹ́wẹ́. tábà ní pé tí wàhálà kan bá ti ṣẹlẹ̀ àwa náà ni wàhálà yóò wọ̀ lọ́rùn kí ni tiẹ̀. ó sú mi. kí ni tiẹ̀. ìwọ tó yẹ kí wọ́n fún mọ̀ràn bó ṣe farabalẹ̀ nílé ọkọ kálẹ̀ kábọ̀ sórí ètò ẹ máa bá wa ṣí ẹ̀bẹ̀ ṣe wọlé. ó wá lójú tì ṣé àlámọ́tò ìsìláàmù dà lára ẹ ẹ̀kọ́ ìsìláàmù dà ẹ̀kọ́ ìsìláàmù dà ìwọ tó lè gbọ́ ọkọ lọ́kọ ọkọ tiẹ̀ kò jọ lójú ẹlẹ́nu gbọ̀rọ̀ ọ̀rọ̀ kò fi lẹ́nu rí ó bàjẹ́ òṣì ó kàngàn mọ́jú àwọn èèyàn rí ọ ó wá rò pé yẹ pàtàkì yan you are meaningless. Must you talk? Must you? àìmọye àwọn èèyàn ni mo ti rí ọ́pdẹ́tì wọn mo rò pé ọ̀rọ̀ obìnrin sóbìnrin èmi náà níyàwó kí o lè máa búyàwó yàwó mo wá rí pé mẹ́wọ̀ọ́ lákàyè stupid gan. bàbá mi àṣẹ kábìlì akim alan wasalem mo wá rí pé ẹ̀kọ́ ìsìláàmù kan kò sí lára rẹ fíkì wò yí ọ àgbọ́yé ẹ̀sìn ò yí ẹ láti máa bú ọkọ lọ́kọ láti máa láyé ọkọ lọ́kọ olórí burúkú lọ́kọ tiẹ̀ náà bọ́kọ̀ rí ò bá jẹ́ olórí burúkú kò ní rọ̀ lọ́rùn láti bú ọkọ lọ́kọ kò ní dá fún àtọkọ rẹ olórí burúkú ni. ẹ bá wa power tap ẹ bá wa tẹ love like ẹ má jẹ́ kí mẹ́wàá láká flag wa. channel yìí mo ti rí àlùmáàdì ó ní kíní yìí mo ti rí mo kàn wò pé kí ni
máa yín sọ yìí náà ó dẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ bá lọ́wọ́ kí ni ẹ lórí amẹ̀wọ̀ ó ń sọ̀rọ̀ bí pé òun mọ̀ kan tó ń ṣe tó o bá fẹ́ dúró mọ́jà sọ́lá contact me. àbí kó contact mi bàbá mi ni. ìwọ bọ́ra lè yóò gbàgbé wàá bẹ parí ẹ̀ pè mí rí mi. kò ṣe bàbá lè jẹ ṣẹṣà. tell me. ṣé bàbá lè jẹ ṣẹ Mewaloka. if you want to fuck in tell me I will arrange everything to you. májàsọ́lá lè jẹ́ jàre kò lè jẹ́ ká nìkan tó májàsọ́lá lè jẹ́ ṣẹ́ ẹ̀sìn máa ní kó pe èmi gan màá ní kó pè mí bàbá mi ni wọ́n jà mọ́ kí má ti gbé fóònù ní bọ́s kì í ṣe irú ẹ̀ òbó olóòrùn wò. Two of you on a conference call call me. If you want to do a set chat with him I will get him a new sim and you can do anything you want. Must you? ó ti dójú ẹ̀. And you are feeling on top yourself. Mewaloka You feel nobody can attack you. ìlà yẹn You feel lásán nobody ó can say attract anything about you. Be very, very careful. I've not yet done anything. This is just a slight warning. This is just a slight warning. If I should see any other thing, you are gone. Ìgbésí ayé rẹ máa ń lé sí tàǹtà gbangba. Wọ́n wá mọ̀ yìí pé àṣejì rẹ̀ wà ń ta tó yìí. Àṣàyé dákẹ́ wọ́n wò ó nìrẹ̀. Ó wá ń pe baálé ilé lẹ́nu ń já wáyà. Ó wá ń sọ̀rọ̀ bí wípé ẹni yóò ní làákàyè. Ṣé bí ohun tí wọ́n fẹ́ jẹ ló fẹ́? Àfọ̀ntìrà ni fa àrùn súnmọ́ àrùn. Sàkọ́ olè márì ìmìnira ajínigbé tọ̀hánì. Olóṣòwò láàánú fẹ́ni tó ń torí ohun tó fẹ́ jẹ tó pọ̀ ọmọlúwàbí ẹ̀jẹ̀. Ṣé bí wọ́n jà sọ́lá ń jà fún ọ ìwọ ń jà fún tó fẹ́ jẹ ni? Ó ń jẹkújẹ. Ìwọ tó ní páàsì tó dà. You never had a good past that anybody could pray anyone should emulate. And you now start bragging on social media. ẹyẹ flag mi mọ kí ló dé SS. ẹyin ti Facebook ẹ bá mi tẹ love like on flag gan. Mewaloka tẹ̀ jẹ́jẹ́ kó má bàa dé ní àdánù. Ó ṣe kan àwọn èèyàn ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ pé ọ̀rọ̀ àwọn obìnrin ni ọkùnrin ti kọjá ogun nọ́sẹ̀sì yẹn. Obìnrin àtobìnrin èmi náà níyàwó lé. Olórí burúkú tó wá gbé ọ sílé gẹ́gẹ́ bí ọkọ ẹnu rẹ̀ ò ká ọ láti sọ fún ọ pé jáde ń bẹ̀. O tún wá bọ́ ta. O tún wá sọ pé o pè lẹ́nu já wáyà. Ìyá rẹ̀. Ṣé bí olóòkéwú? Yá kùn wàrà àsàdà. Lọ ṣọ́ra fún kèéta. Wà ìnàlẹ̀ àsàdà. Nítorí pé kèéta. Yá kùn wàrà àsàdà. Ó máa ń jẹ iṣẹ́ eré ènìyàn. Káàmọ́ ta kúrú lọ́rùn rẹ̀ àtọ̀bà gẹ́gẹ́ bí iná ṣe ń jẹ kìṣẹ́ pé orí Mewaloka you are very stupid. Ó wá ń sọ̀rọ̀ sí májà bí kò ń sọ̀rọ̀ sí ọmọ tó ń fún lówó oúnjẹ olórí burúkú nìwà tọkọtẹjọ fẹ́ra yín. Tí wọn bá bójú ọkọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé bàbá àtìyá rẹ̀ wọ̀ ọ̀kọ́ ò ní mọ̀ lọ́rọ̀. A jẹ́ pé bí ìyá rẹ̀ bó ṣe máa ń láyé bàbá rẹ̀ nu lé ló gbé síta yẹn. Rọ́dà mi Abẹ́lì dọ̀mù kí ń jà ní ẹ má bínú ọ̀rọ̀ ẹ ká mi lára ni. Adẹ́kí ànsá olóòmẹ́ni òkú live your life. Advise other people. Advise any other people. Don't advise Májàsọ́lá. Nobody need your advice. Tó o bá fẹ́ dúró Májàsọ́lá, ó dá mi lójú pé mi. ètò nìyẹn o dádì mi àti. Àfi tí o bá láìkẹ́ ló kù. Màá àárẹ̀ ń jẹ, màá ń kó tẹ́lì fún ẹ, á ń bẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́, tani àti tani. Àbóyè ti dàrú.
sì ń jóni lẹ́ẹ̀mejì. Gbàgbé já kúrò já ọgbẹ́ ìsìlámù ká wá lo ìwọ gẹ́gẹ́ fún rẹ yọ ìjà. Ẹ bá mi show love And you like. arrange everything. Ẹ bá mi show love like fún Mr. Wisdom. Inú sà máa kọ̀ ní ìṣẹ̀fẹ́ kó ṣe lẹ́ẹ̀kan kó má kí rẹ́dísítà. Kí ni wà ń gbé káàmì tó dé wọ́n bá bàrà rẹ̀? Ìyá mẹ́wọ̀n náà ká àti bàbá rẹ̀ tẹ́ ẹ bá sì ń bẹ láyé. Ó ti kú. Ẹ fi ọmọ yín kó má jẹ́ kẹ́ ẹ máa gbọ́gbọ́ púpọ̀. Nítorí tẹnu bá sọ̀rọ̀ kọ̀rọ̀ òun ló máa ń kó wàhálà bẹ̀rẹ̀ kẹ́. Ọ̀rọ̀ tọ́mọ yín sọ ní kó bá yín ní jẹ́ kẹ́ ẹ gbórí burúkú ọ̀rọ̀. Ọmọ tẹ́ ẹ rán nílé ìwé tí ò jáde nílé ìwé tó fi gboyún sọ́mọ nu adójútì ní ọmọ ni. Éèdì wo ló fi bí first born ẹ̀ first daughter ẹ̀? Ló bá tán. Aṣẹ́wó ayékójẹ. Ṣé ìsìláàmù ní kẹ́ ẹ máa dóko kẹ́ ẹ tó lọ́kọ? Ó wá borí ìbomùlẹ̀ tẹ́lẹ̀ fi gbà á. Yóò jẹ́ káwọn èèyàn máa kó àwọn ìjàmbá sísà. Ẹ rí gbogbo ìjàmbá sísà kọ́ lórí bẹ̀yẹ̀ wọn lóye olórí burúkú fún rẹ o. Àwọn ìjàmbá sísà máa ń lójú tì olórí burúkú lòun. Tá a bá wá sọ wípé we are not into fracas. We enlight. Kèé ṣe gbọ́dọ̀ burúkú ò sí lẹ́nu. Àwọn ò fẹ́ sọ jáde ni. Ojú ló dá àbẹ́tí ní kọ̀ǹgádẹ̀rọ. Ọkùnrin mélòó ló lè búra pópó yí ẹ̀rí láyé? Wàhálà dé o. Ìwọ tó yẹ kí wọ́n máa fún ní guide and counsel. Ẹ bá mi ṣe love like on flag wa. Àwọn ìdùnnú fúnnú tí wọ́n rí ọbí múrísìdù, àwọn òpònú afọ́nufọ́ra tí wọ́n rí ọbí múrísìdù. Ó rí bọ́ọ̀lù wọ́n kàn ṣe ń lo gbèsè ayé rẹ tí wọ́n fi gbọ́rọ̀ sí ẹ lẹ́nu. Ìwọ tí gbèsè ayé rẹ ò ṣe fi tọrọ fọ́mọ èèyàn obìnrin wípé bí ayé rẹ ṣe rí ni káyé àwọn ọmọ obìnrin rẹ rí. Fàyè ayé àwọn ọmọ rẹ tọrọ wípé bí wọ́n ṣe lò gbèsè ayé rẹ lọ́dọ̀ títí débi tó dé ní káwọn ọmọbìnrin rẹ lò ìgbésí ayé tí ò ṣe fi tọrọ. Ó dẹ̀ wá sọ̀rọ̀ ó dẹ̀ ṣe wípé ojú bẹ́ẹ̀ yẹn lọ. Ọdún kejì rẹ tí wọ́n ti mú tẹ̀ wá fún mi láti Ondo àti Ondo bẹ́ẹ̀ ni ó ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí mo rò pé I'm less concerned about all these things. Ó ga o. Níta ẹ ní fúlì. I don't blog. I'm using this medium to warn you, Mewaloka, to please pack off. Don't insult someone's husband. Majasola is a father, someone's husband, someone's brother, and so many people feed under him. Stop the blackmailing. And stop defaming him. Stop deregulating him. Òṣàbò lè pè mí, ṣe bí mo ti bá mi, tó o bá lè kọ́lé ilẹ̀ sáyé. Ṣé olórí burúkú ni ẹni? Ṣé wèrè ni ẹni? Tájà bá wá gbé dọ́dún ẹ lọ, ṣé téèyàn bá fẹ́ súnmọ́yàn tó fẹ́ lóyàn, don't you have a manner of coming here? Fi ọ̀rọ̀ sílẹ̀ wò kí wọ́n pe ọkọ rẹ lónìí àbí kí wọ́n pe lólórí burúkú àbí kí wọ́n pe ọkọ rẹ lẹ́nu ń já wáyà. How will you feel? Lọ stop ẹ̀. Go and stop it. If you dare do such thing again,
I'm coming back fully to let you know how gullible, how non-entity, how fool, how stupid you are. I will let you know you are senseless. You are senseless. Mewaloka senseless. Mewaloka, you are senseless. Mewaloka, you are senseless. You are nonsense. You are stupid. Mewaloka, you are senseless. Hey, yeah, my baba, me come up to Lady K Ifeoluwa show, Lady K International. When I come across this video, mo go Mr. Wisdom, ṣé báyìí lẹ gbásìkì tó. Ẹni bá ṣe Mr. Wisdom, onítàn ti kọ Ijọgbon o. Ẹ jẹ́ kí round up lórí YouTube, ká continue lórí Facebook. Ẹ̀yin tí YouTube, tẹ́ bá ti ń wo ètò yìí, ẹ má bá mi share. Ẹ bá mi jù fún Mewaloka. Ní ayé ẹ̀, kò ní gẹ́dá ṣọ̀rọ̀ ẹ̀ ṣòro mọ́. Tó bá tún ayé wá, a mọ ohun tí wọ́n ń pè ní ọkùnrin, kò ní máa yájú sí ọkọ lọ́kọ. Ìwọ tó fẹ́ búyàn, kọ́kọ́ wo ibi tó ti ń bọ̀. Wo bí tó dé kó tó ṣẹnu yànkanyànkan sọ́kọ lọ́kọ. Téèyàn bá tẹ̀ wá fẹ́ bú ọkùnrin, ṣé irú májàsọ́lá ni? Ẹ jẹ́ pọ́ọ̀sì fíìmù tí mo wò, mo ti gbàgbé. Mo wo fíìmù ni òun nìyí o, kẹ́ bá mi mò ń ṣe yìí o. Èmi fojú mi ló ń jẹ́ ní o. Ẹ jẹ́ pé síbì kan. Wàá kọ́kọ́ ṣe kí ni? Wàá wo bí tó ti ń bọ̀, wàá wo bí tó dé dúró. Èèyàn tó ti ná gbàrà, tó ti ná gbòòrò, tó ti dóko oríṣiríṣi, irú ẹ̀kọ́ ló máa lánú, ló máa bú ọkùnrin. Ìwọ tó ti dókòmbí tó ti jákó jẹ káàkiri, irú ẹ̀kọ́ ló máa lánú, ló máa bóbìnrin ẹgbẹ́ ẹ̀. You have to think before you talk. Ṣùgbọ́n Mewaloka kò think kó tó sọ̀rọ̀. O ò lè expect pé kó máa insult ọkọ lọ́kọ. Kínú àwọn ìyàwó àtàwọn olólùfẹ́ máa dùn. Ṣèbọ́kùnrin ló gbé wọ sílé. Ìwọ tó tẹ̀ wá jẹ́ wípé nígbà tí mo ṣe program lọ́sàn yìí, ẹ̀yin ti Nàìjíríà, kí ni time báyìí? Okay, ẹ ṣì wà ní the same day náà la ṣì jọ̀wọ́ ẹ̀gbọ́n kan tí wọ́n á tó 12 alẹ́. Nígbà tí mo ṣe program lọ́sàn yìí, tí kọ́là kan pè wọlé wípé àwọn tó bá mọ picture Mewaloka kó send ẹ̀ sí mi. Tẹ́ bá rí picture àwọn ọkọ ẹ̀ tó ti send ẹ̀ sí mi títí dórí àwọn ọmọ ẹ̀. Mo lanú lẹ̀ ni. Nígbà tó send àwọn picture ẹ̀ sí mi pé ọkọ ẹlẹ́kẹta tó fẹ́, ó ti send ẹ̀ sí mi. Ọkọ ẹlẹ́kejì, ọkọ ẹlẹ́kẹrin, tálákọ̀ọ́kọ́ nìkan ni mi ò tí rí. Mo lanú lẹ̀ ní history ò dáa. After the program ni mo tún wá bẹ̀rẹ̀ sí ní receive àwọn lẹ́tà táwọn family ẹ̀ gbé síta. Mo rò pé wọ́n wo show Mr. Wisdom. Show yẹn gbásìkì gan. Ó bá wọn níbi tí wọn ò lérò. Tí ẹ bá gbọ́ ìbẹ̀rẹ̀ show yẹn, oh my God, ẹ jọ wọ́n flag, kí ló dé tẹ̀ flag mi? Ẹ kàn jẹ́ kí program súra yín ṣíṣe ni. Àwọn tó jẹ́wọ́ monetization, àwọn ló lè máa kọra, ló lè takú pa pé kẹ́ máa flag àwọn ò ní gbà. Tẹ́ bá ti flag mi máa get out ni. Mi ò gbowó ń bẹ́ẹ̀. Ẹ yé flag mi mọ́, kí ni ìṣòro ayé yín? Ẹ jọ bá mi share program yìí. Facebook ẹyọ kan tí mo lò lélẹ̀. Ẹ bá mi share. Kí ni mo wá ń sọ lọ ni wípé after the program, ló wá send the letter tí àwọn family. No. Mewaloka, if I were you, BP mi á ti ga báyìí. But for you to now come outside, kí wọ́n náà tún wá ju update síta, it shows that o ní ọpọlọ tó ń rò. Èèyàn tó bá máa ń ronú, tó bá máa ń tijú. Pẹ̀lú lẹ́tà tí àwọn family ẹ̀ kọ síta, the letter is with me here. Odidi dictionary ni wọ́n send síta. Pẹ̀lú stamp lawyer. Pé kí bàbá àwọn tó kú ni bàbá gan ti kọ̀ ẹ́ lọ́mọ. Kí ló ṣe tí bàbá ẹ fi kọ̀ ẹ́ lọ́mọ? Kí ló ṣe fún ẹbí? Ó túmọ̀ sí wípé ilé aláyọ̀ ó máa ń babẹ̀ jẹ́ ni, ọmọ ìbànújẹ́ ni ẹ́. Ọmọ ìbànújẹ́ ni ẹ́. Kí gbogbo ẹbí tó lè kọ̀ ẹ́ pé wọn ò fẹ́ rí ẹ nínú ẹbí. It shows that pé ìbànújẹ́ ló jẹ́ fún wọn nínú ẹbí yẹn. Ọwọ́ akọ lẹ́tà, wọ́n kọ history, wọ́n kọ gbogbo ẹ̀ síta, wọ́n tún fi stamp olórí ẹbí àti ti lọ́ọ̀yà. Ó tún gbélé wípé so anybody tó bá fẹ́ drag ẹ̀, so tó bá fẹ́ pa ẹ́ lórí social media, kò kọ àwọn family ẹ̀. O ò ní ẹbí tó lè stand for you. O ò lẹ́bí tó lè gbárùkù tì ẹ́ wípé no, ọmọ oníbi níran ni. Ẹ gbọ́dọ̀ filọkulọ lọ, ẹ gbọ́dọ̀ ta sí yàmáyàmá, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí. Ìwọ ò lẹ́bí tó fẹ́ stood by you. Show tó ń ṣe, tó bá ṣe títí tọ́wọ́ pálábẹ́ bá ségi, ó ségi for fun, for nothing. Wàhálà àti ẹnìyẹn àtàwọn ọkọ tó fẹ́ tó bá ṣì lè fẹ́ àti tàwọn fáǹsì ẹ̀,
o lẹ́bí tó fẹ́ come out for you and speak on your behalf. Àwọn ẹbí ẹ wá jurú lẹ́tà ẹ lọ sí Facebook nsìn. Mo ti lọ Facebook lẹ́ni gbogbo tẹ́ bá dọ́dọ̀ Amẹ̀bọ ẹ bá, tẹ́ bá dọ́dọ̀ GIO TV ẹ bá, tẹ́ bá dọ́dọ̀ Hot Gist ẹ bá, tẹ́ bá dọ́dọ̀ Gist Lover ẹ bá bẹ̀. Gbogbo wọn wá ń gbé lẹ́tà yẹn káàkiri. Lẹ́tà yẹn ti go viral gan, and you are not ashamed. Ẹbí tó fi proud wípé ìwọ ọmọ bàbá tíṣà, ìwọ ọmọ kìnìkan tó ń bọ́ síta tó ń sọ̀rọ̀. Nígbà tí mo rí lẹ́tà yẹn mo dẹ̀ ń gbọ́ wípé what? Báwo ni gbogbo ẹbí ṣe lè disown èèyàn? Báwo ni gbogbo ẹbí ṣe lè kọ̀yàn lọ́mọ? Tí irú lẹ́tà yìí lè bọ́ síta, àwọn ẹbí ẹ gan post ẹ̀. Ọ̀dọ̀ àwọn ẹbí Mewaloka ni wọ́n ti share fún mi, káwọn èèyàn tó wá bẹ̀rẹ̀ sí ní send ẹ̀ sí mi. And the only thing you could do, òun ni kí wọn náà dẹ̀ bọ́ síta kó dẹ̀ give update pé kò sí irọ́ nínú nǹkan tí wọ́n sọ. Everybody jọ kó máa drag àwọn ẹbí ẹ̀ kó fi ẹ́ sílẹ̀. Ìwọ sì nífẹ̀ẹ́ àwọn ẹbí ẹ̀. Kí ló ṣe tí gbogbo ẹbí fi kórìíra ẹ̀? It shows pé ọmọ ìbànújẹ́ ni ẹ́. Kí ló ṣe tí gbogbo ẹbí fi kọ̀ ẹ́? You are now forcing yourself into that family. Bóyá àwọn ló pa bàbá ẹ, I don't know. Because mo kàn jókòó mo kàn rò pé kí lọmọ lè ṣe fún bàbá ẹ. Tí bàbá kọ̀ kí bàbá tó kú, tí gbogbo ẹbí náà dẹ̀ fi àṣẹ sí lẹ́yìn ikú bàbá yẹn, tí wọn ò dẹ̀ accept ẹ̀. Adẹ̀rígbà tí yẹn kú tó ń sunkún kiri lórí social media wípé àwọn APC tó campaign fún wọn ò fún ẹ lówó kó fi ṣòkú ìyá ẹ, wọn ò ṣe gbá wọn ò ṣàwo tó ń ké lórí social media. Àṣà àtìyá àti bàbá wọn ti kọ̀ ẹ́ lọ́mọ. Ó wá bọ́ síta wájú update pé kó má bínú, nǹkan tó sọ bó ṣe rí nìyẹn, kó jọ kó má drag ẹ mọ́ family wọn, but ó sì nífẹ̀ẹ́ bí yẹn. Can you imagine? Is that not a big slap? Ẹyẹ yòó àfi bíi pé mi ò gbọ́ irú ẹ̀ rí. Òun ló trend lórí Facebook. Mewaloka, you want to trend, wo bí tó gbàdá wá gbà trend. I'm very sure pé newspaper máa gbé ìtàn ìgbésí ayé ẹ. I'm very sure pẹ̀lú bí kíní yẹn ṣe trend lọ lórí Facebook ń sìn. Ìwọ fún ara ẹ tún ní gut ìgbà tó ju update síta. Àwọn èèyàn tún bí ẹlẹ́rìí ní comment section pé kí ló ṣẹlẹ̀, ó tún forward lẹ́tà yẹn sí wọn. Mo rí tó fi reply wọn ní comment section. Mo dìídì lọ sí page Mewaloka ni. I feel so bad for this lady. Káwọn ẹbí èèyàn tiẹ̀ máa ní kó tiẹ̀ jẹ́ ẹbí tó jẹ́ wípé wọ́n ń tọrọ jẹ ní, ìyẹn ò ní kó ṣe kí ni kó kórìíra èèyàn nínú ẹbí. Gbogbo ẹbí kórìíra ẹ. Gbogbo àwọn blogger wá gbé ẹ, ó fira ẹ ṣẹ̀sín, ó fẹ́ fi Ìgbòho trend. Ó dẹ̀ trend síbi ẹ̀sín àti àbùkù ayérayé. Wọ́n ní ojú àpá kò lè jẹ ojú ara. Ẹyẹ yẹn jẹ́ ṣọ́ọ̀kì yín, àwọn tó jọ campaign fún Tinubu àwọn gan gbé. Adé Buhari Elizabeth Ọbánlá òun gan post lẹ́tà yẹn pẹ̀lú fọ́tò Mewaloka. Ẹ gbọ́ mi. Adé Buhari post fọ́tò yẹn pẹ̀lú gbogbo lẹ́tà yẹn pẹ̀lú fọ́tò Mewaloka. Adé Buhari post ẹ̀, ẹ lọ wo kọ́mẹ̀ntì táwọn èèyàn kọ síbẹ̀. Sí ọ̀dọ̀ Elizabeth Ọbánlá tó jẹ́ wípé ẹjọ́ ṣe wọlé wọ̀de ni, ẹjọ́ campaign ni. Mewaloka, shame on you. Shame on you. Any sùúrù why tó jẹ́ pé èèyàn ẹ like kẹ́ máa live for fake life. You will come on social media. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń sọ lórí social media pé ìdílé tí mo ti jáde, ìdílé tó jẹ́ pé wọ́n poor burúkú ni. Both my mother's side, my father's side. Kì í ṣe pé kò sáwọn tó rí jájẹ́ mbẹ̀, but I don't mingle with my family. Mo ní àwọn ẹ̀gbọ́n ní London. Mo ní àwọn àbúrò ní London. Àwọn ọmọ àǹtí mi yapa sí London. Àwọn gan lè máa wo program mi kó má mọ̀ pé mi ni. Kó má mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n àwọn ló ń sọ̀rọ̀. And I'm very sure wọ́n máa wo program mi. Ọmọ máa wo program mi. Àǹtí mi wà ní London. Mo lẹ́bí láwọn ìlú òyìnbó káàkiri. But me mingle. Because ìyá mi à ń bẹ lọ́hùn ni, bàbá mi à ń bẹ lọ́hùn ni. À ń bẹ lọ́hùn ni wọ́n. Tí n bá jẹ́yàn tó ń mingle ni ó yẹ kí lọ máa rákòrò lẹ́nu ọ̀nà MC ni. Ó yẹ kí n jẹ́ speaker pẹ̀lú wọn bá talent díẹ̀ tí Ọlọ́run fún mi. Ó yẹ kí n máa rákòrò lẹ́nu ọ̀nà MC ni. I don't do it and I come online. Mo máa ń sọ gbogbo ìgbà wípé tálákà ni òun làwọn ẹbí mi, and I give thanks to God. Wọn kọ̀ mí nínú ẹbí. Ẹni ẹlẹ́ni mo mọyì ọmọ bàbá mi tó ti pè mí, tó ti text mi, tó ti pè.
same thing mother side èmi lèmi tún sáfẹ́ bí wípé mi ò lẹ́bí mo dẹ̀ ń wá sí online mo sọ but you will come online èmi ọmọ bàbá tíṣà tó fi ẹ́ ṣépè tó fi ẹ́ gégùn lọ́jọ́ ayé ẹ̀ tó jẹ́ pé ègún tí bàbá tíṣà gé sílẹ̀ fún ẹ òun ló ṣì ń jà ńlẹ̀ fún ẹ dèní nínú ẹbí tí gbogbo ẹbí náà fi lè bọ́ síta sìn tọ́ láwọn kú ẹ lọ́mọ òun ṣe fámílì àwọn so kí wọ́n jọ anybody tó bá fẹ́ drag ẹ pẹ̀lú òṣì tó ń ṣe lórí social media kí wọ́n dẹ̀ drag kọ́ máa forúkọ bàbá àwọn sí and you keep on coming online o sì wá sí Facebook lánàá ẹ̀yin ìyẹn bá mi share ẹ bá mi show love like Mewaloka àti flag mi ẹ bá mi show love like lórí Facebook ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o sì wá sí Facebook lánàá òde o sì sọ wípé ìwọ ẹ jẹ́ ká play ẹ jẹ́ lọ gbé wá kẹfì etí ara yín gbọ́ ó ní àwọn kan tó fẹ́ òun ò ṣèyàwó sàárà ó ní òun ò ṣèyàwó sàárà ó ní ọkọ kínní ó san gbogbo dáúrì péjì ẹ̀dà ń bọ̀ ń fẹ́ lọ gbá lórí péjì ẹ̀ ní Mewaloka ó ní ọkọ kínní ó san gbogbo dáúrì ọkọ kejì ó san gbogbo dáúrì jọ ṣáwọn òkú lọ sọ fún ni àbó lọ yọ̀yá àti bàbá mi ìta tí wọ́n gba dáúrì lọ́wọ́ wọn ó lọ́kọ kẹta ó sọ dáúrì òun ò ṣèyàwó sàárà òun ò ṣèyàwó polybag ó lọ́kọ kẹrin wọ́n gba dáúrì lórí ẹ̀ àwọn wo ló gbà ṣáwọn ẹbí tó kú ẹ̀ àbí gbà tó gbà tán lórí ọkọ kẹrin ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kó ẹni ṣé gbà tó fi ọkọ kẹrin tán ẹ bá ń ṣó lọ́ọ̀fù láìkẹjọ ṣé láfítà gbà ẹni bàbá tíṣà kú ni àti ìyá tíṣà láfítà tí wọ́n ti gba gbogbo ohun tó yẹ kó gbà lọ́wọ́ àwọn ọkọ mẹ́rẹ̀ẹ̀rin ṣé láfítà gbà yẹn lọ jáde láyé kí ló dé ìbànújẹ́ ọmọ ìbànújẹ́ ọmọ mo bọ̀ mo fẹ́ lọ gbé wá ni o tọ́pìkì tó kọ sí Àjànàkú Akẹ́wì ibi tó ti sọ̀rọ̀ yẹn ni mo ń bọ̀ torí mo wo show yìí ẹja máa gbọ́ lọ láti bíbà. sọ wípé kí Sunday Igboho má sọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ bá mi press love ẹ bá mi press like ẹ bá mi share ẹ bá mi press love like. ká ní kó jáde o bẹ̀rẹ̀ sí ní sọ fún mi ìdí tí ò fi yẹ kí n pè ní ẹnu já wáyà. ṣé ń gbọ́ wèrè ọmọ that makes sense. ṣé ń gbọ́ mọ̀ọ́ṣì alábẹ́ give away. wọ́n ní mo fẹ́ bá Sunday Igboho sọ ọkùnrin ni o ní sọ pé kò sí sọkùnrin o ní ìdẹ̀ sọ wípé kì í ṣe èèyàn ṣùgbọ́n níbo náà ti ń pínta ajá tó ń kan lè mọ́ kò lè jọra wọn Mewaloka kò lè jọra wọn ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ lọ́wọ́ gbogbo ìyàwó tí Sunday Igboho fẹ́ ọlọ́kọ kan ni wọ́n báwo ni irú ìwọ ọlọ́kọ mẹ́rin ṣe fẹ́ dúró láwùjọ ọlọ́kọ kan igi mo jìnnà sórí the difference is clear ẹ̀yin ìyá mi ẹ bá mi share show yìí tó bá sọ pé mo ṣe máa ṣe live show lẹ́yìn wàhálà máa ń jiyàn èyí tí mo ṣe lé Facebook máa ń jiyàn mo kàn ní kí sáré ṣe short video recording mi sórí YouTube ni mo kàn wò pé jẹ́ ń gbé dé Facebook the difference is clear ìyàtọ̀ wà ń bẹ̀ àwọn ìyàwó Sunday kankan lọ́fẹ́ èkúrọ́ alábàákú ẹ̀wà bí gbé fà ìkara wa tẹ̀lé ìyàtọ̀ wà ń bẹ̀ the difference is clear ká má wàá sọ̀wọ́ tí Sunday bá tẹ̀ wá sọ wípé òun fẹ́ jẹṣẹ́ wípé òkè òun kàn tẹ̀ wó bò kan tóun fẹ́ tún fi mark register kóun kàn jẹ sàárà torí kò lè dìyàwó ilé ti kún tí pé o bá sọ pé òun wó bò kan tóun kàn fẹ́ jẹ sàárà tóun kàn fẹ́ fi tọ̀bà dànù wàláì kì í ṣe irú òbò ẹ̀ Ọlọ́run gbọ́ kì í ṣe irú òbò ẹ̀ òbò ẹgbọ́n pàápàá gan máa kórí burúkú bókó ọkùnrin ni okó tó ti ń fọ́ṣọ̀ tó ti ń ṣe dáadáa pẹ̀lú ọlọ́kankan tí ìṣe ọlọ́kan méjì tí ìṣe ọlọ́kọ mẹ́ta tí ìṣe ọlọ́kọ mẹ́wàá bíi lédìké kí irú okó yẹn wá lọ ṣe mistake lọ́wọ́ ní òbòrò lóbò ọlọ́kọ mẹ́rin ṣe bí ọkọ mẹ́rin la gbọ́ àgbọ́n pa àlẹ́ o àgbọ́n àwọn bọ̀dá bá ń tọ̀pù ẹ̀ ńgbà tó wà school tó wá láti school ló ti gbóyún oko tó wá ń dún àwọn tí wọn ò tí dògbára dògbòrò tó jẹ́ virgin lẹ́ni ẹlẹ́ni fífi àwọn ìyàwó kó wá wọnú òbò òun pé ó máa kó rí burúkú bá ni ó máa kó fáírọ́ọ̀sì bá ro kó gbòòrò irú ẹ̀kọ́ ló ń sọ kì í ṣe irú ẹ ó yá mò ń gbọ́ ó níbi tí mò ń lọ́nu fídíò yìí. ṣó jọra wọn ni kò jọ thank you for the heart thank you for the heart nítorí ẹ̀ wá Sunday kiri náà ni. ṣó jọra wọn ni ọ̀rọ̀ wípé má ṣì sọ má tún jẹ́ kán arrest ẹ lọ́tẹ̀ yìí kí ló fi bá ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ kí ló. gbé ẹnu sàn
kí ni tiẹ̀ ìwọ ló ń ṣìsọ ló ń ṣìṣe ara ṣìṣe ẹ òun ló mú gbogbo ẹbí ẹ bọ́ síta ń sìn tọ́lá àti ìgbà tí bàbá tíṣà ti wà láyé kọ́ ló ń bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ re àti bàbá àti màmá kọ́ ló ń tẹ́ wọn sáfẹ́fẹ́ re àwọn ọmọ alálùbáríkà tí wọn kọ̀ọ̀kan tó jáde láyé kọ́ ló ń jẹ́ káwọn ọmọ yẹn ṣe dáadáa ìyẹn àwọn ẹbí àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹ̀ tó kù kọ́ ló jẹ́ ó ṣe dáadáa nínú ayé kọ́ má ṣẹ̀sín àgbáyé bíi ti tiẹ̀ ìwọ ló ń ṣìṣọ ló ń ṣìṣe báyìí sìn look at you today èèyàn mélòó ló sọ̀rọ̀ gidi nípa ẹ wo bó ṣe ṣẹ̀sín lórí gbogbo íńtánẹ́ẹ̀tì wo bó ṣe kù ẹ́ bí èlùbọ́ wo bó ṣe ní rẹ́kọ̀dù burúkú léni ní kọ́là kan ṣìpò wọlé sóbi ṣóò mi tí wọ́n sọ wípé ọmọ ó máa ṣì bá débi wípé tó bá gọ́gọ́ orúkọ ẹ ìbànújẹ́ ni òsì ló máa gbé wá ṣé ò ti wá bá débẹ̀ báyìí sí ìbànújẹ́ ni òsì tó jáde lórí ọ̀rọ̀ ayé ẹ pẹ̀lú àwọn ẹbí ẹ ṣé kò ní dórí gọ́gù look at you asọ̀rọ̀ ṣẹ̀sín àgbáyé ó yá ibi tí mo lọ kọ́ nìyẹn ó níbi tí mo fẹ́ mú bẹ̀. ẹ jọ̀ọ́ mi ìfẹ́ pípé lásìkò yìí o mi ìfẹ́ pípé lásìkò yìí o. ẹ jọ̀ọ́ flag mi wíkìlì òní mú yín àkọ́dù òní mú yín bá tẹ́ náà flag. Yorùbá wuyì ìwọ ló ń jẹ́ Lánre o kó lè mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa mo dẹ̀ mọ̀ ẹ́ tán ṣùgbọ́n mi ní bá wọn ó níbi tẹ́mi lọ bẹ̀ o wípé kí wọ́n máa búyàn àbí kọ́ máa fi àṣírí èèyàn búyàn torí àwọn tó ń ṣerú ẹ̀ mo fi ń bú wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ mo fẹ́ fún wọn ní èsì kan tó bá máa sọ̀rọ̀ wà ní Mewoloka ọlọ́kọ mẹ́ta ọlọ́kọ mẹ́rin ẹlòmíì àti ẹ̀tún ní ọlọ́kọ mẹ́rin Mewoloka ọlọ́kọ mẹ́ta Mewoloka ọlọ́kọ mẹ́rin Lánre nínú ọkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́. ẹ máa gbọ́. Nínú ọkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ ní ìbálẹ̀ onílé jẹ́. ẹ máa gbọ́ o. ní ìṣèyàwó àwìn. ẹ máa gbọ́ o. wọ́n gbé mi níṣu lọ́kà. ẹ jẹ́ fún wa superstar ẹ fún wa ní star lórí Facebook o ẹ fún wa star o. Yorùbá wuyì kò tọ́ sẹ́nu àtọ̀ létí ẹ. kí ẹ gbọ́ dìde rìn. ṣe bébí pẹ̀lú ẹ mọ̀ wípé bàbá ọmọ ẹ ìwọ àti ẹ fẹ́ra yín mọ́. jẹ́ ẹ̀kọ́ fún ẹ ní kékeré mi bẹ̀ yẹn jẹ́ ẹ̀kọ́ ẹ má bínú o ẹni tó ń bá wí o mo kàn fẹ́ ṣàyẹnu sọ láàrin yẹn ni o ó dárúkọ ẹni yẹn ó ní òun àtọ̀ ẹjọ́ torí Ọlọ́run ṣé tẹ́ni yẹn làkọ́kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ti tẹ́ni yẹn ni àkọ́kọ́ tó bá wá tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ tó tọ́ a máa gbọ́ nínú ìtàn wípé ní má balẹ̀ ọkọ ẹ̀ jẹ́ ẹ̀ a máa gbọ́ pé kórí burúkú bọ́pọ̀ a máa gbọ́ pé lu ọkọ ń jìbìtì ló fi dèrò lóyìnbó abẹ́ ẹ̀gbọ́n mi a gbọ́ wípé ní tó ń sọ yìí o àti ìgbọ́ o mi ìsìrò bọ́ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ àgbọ́ wípé ẹni yẹn ó bá yí ọkùnrin jẹ́ ó kó lọ lé ọkọ míì ní ìyá àti bàbá fi ṣépè fún tí wọ́n fi kọ́ wípé àsìkò tó bá yẹ kó ògo ẹ̀ tàn yóò mọ ṣẹ̀sí yóò mọ ṣẹlẹ́yà bí irú tí Mewoloka ń ṣe lọ́wọ́ ẹ̀ bí irú tí Mewoloka ń ṣe lọ́wọ́ ẹ̀ a máa gbọ́ nínú ìtọ́ lọ́hùn òsì ní jó ṣẹlẹ̀ sẹ́ni ẹlẹ́ni kò dẹ̀ ń ṣe títẹ́ ní ilé àkọ́kọ́ ẹni tó máa kọ́kọ́ mi ò mọ pọ́blẹ́mù ẹ̀yin èèyàn ẹ máa búyàn wípé ó kọ́kọ́ ó ṣe kinní kan kí ni pọ́blẹ́mù yín ìtàn ìgbésí ayé tiẹ̀ ìwà ti tiẹ̀ ó ti jẹ́ ká mọ̀ wípé orí burúkú òun ló ń ṣe láti lẹ̀ ìdí nìyẹn tó fi rí ilé ọkọ kan gbé tí ìyá àti bàbá fi fi ẹ́ ṣépè tí wọ́n fi kọ̀ ẹ́ lọ́mọ kan tó jáde láyé kí wọ́n tó ṣe kíni kí wọ́n tó ṣí ilé Ọlọ́run wọ̀ kí wọ́n tó sọ fáyé pò di gbére ó di gbé ó dárìnà kù ó shows wípé àti ilẹ̀ ló ti ya ìbànújẹ́ ọmọ bóyá ṣe dẹ̀ ní ṣe Lady K ẹnu mi àgọ́ torí mi ò mọ orú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ tí bàbá ẹ fi ṣépè fún ẹ tó fi kọ̀ ẹ́ lọ́mọ má jẹ́ sọ̀rọ̀ jù. ṣebí èmi pẹ̀lú ẹ̀ mọ̀ pé ìwà àti bàbá ọmọ ẹ̀ fẹ́ra yín. ẹjọ́ ló bá ẹ. pé ẹni tí wọ́n àti ẹjọ́ ń gbé lé nílùú tó wà báyìí. ibi tí mo lọ bẹ̀ ni kẹjẹ ń lọ ẹ má jẹ́ analyze. oṣù fígàmì lẹ́jọ́ ń ṣe ẹ kàn jọ ń gbé ilé ẹ̀ bára yín sùn ni kò ṣe nǹkan kan lórí ẹ̀. ìyẹn gan-an ni mo fi wá máa bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ìyẹn ni mo fi máa bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. wọ́n níbi tẹ́mi fẹ́ fàyọnu bíbá. òun pariwo wípé Fúlàní kidnappers Fúlàní kidnappers. Fúlàní kidnappers ẹni tó kidnap ẹ sínú ilé tó ń bẹ ẹ sùn lọ́fẹ̀ẹ́
tó ń ṣe oṣù green ó níbi tẹ́mi fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ẹ̀ yìí o sísá mi Adéyẹmí àìsáìtì o. kókó gba òmìnira lọ́wọ́ ẹ̀ náà kó o tó sọ wípé Nàìjíríà ẹ̀ Yorùbá fẹ́ gba òmìnira bẹ̀rẹ̀ láti ilé gba òmìnira ní ibi tó ti ń bá ẹ̀sùn tán ti sanwó orí ẹ̀ níbi tó ti lọ ṣèyàwó àwìn. ẹ máa gbọ́ ibi tá à ń lọ la fún fẹ́ dé ọlọ́kọ méjì o. ò lè bọ́ lọ́kọ mẹ́ta. ibi tá à ń lọ la fẹ́ dé o. ọlọ́kọ méjì ò lè bọ́ lọ́kọ mẹ́ta ọkọ kejì tó o ní gan wọn gbé fámìlì ẹ ò mọ̀ ẹ́ wọn sanwó orí ẹ. ẹ̀wẹ̀ ni tí fámìlì mọ ọkọ ẹ̀ àṣírí tó àfiniṣẹ̀ sí ó padà ṣẹ̀ sí àgbáyé. tí gbogbo èèyàn bá ń bú mi Láńre Yorùbáwùyí kò tọ́ sẹ́nu ẹ. wọ́n lọ síkì Mewoloka kò tọ́ sẹ́nu ẹ. ẹ kọ́mẹ́ǹtì kó lè ka kọ́mẹ́ǹtì. tí bá ń dákẹ́ ni mo kàn ń dákẹ́. then another thing tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ Sunday Igboho. mo ń bọ̀ ẹ jẹ́ sáré fàjà sá síbi bẹ̀yẹn. ó ní ọlọ́kọ méjì kò lè bú ọlọ́kọ mẹ́ta. ó léyàn kan wọ́n gbé sílé lọ́fẹ̀ẹ́ wọ́n ń jẹṣẹ́ ẹjọ́ bá mi bí Mewoloka pé ṣé ó ti ní bàbá mi ṣé bàbá méjì ló bí ni àbí bàbá mẹ́ta àbí bàbá mẹ́rin àbí àwọn ẹbí wo lọ́kọ kìíní san dáórì ẹ̀ fún lọ́kọ kejì san dáórì fún lọ́kọ kẹta san dáórì fún. ṣé àwọn ẹbí tí wọ́n bọ́ síta lọ́jọ́ tòní tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ síta pé bàbá àtìyá ẹ̀ ti kọ̀ ọ́ nígbà tó wà láyé ṣé òkú wọn ni Mewoloka ṣé òkú wọn ló ṣe kíni wọ́n lọ san dáórì fún? ìbéèrè ní ibi tẹ́mi fẹ́ béèrè nìyẹn mi ìfẹ́ ṣàyẹnu sọ́sọ́rọ̀ lọ́rọ̀. ìbéèrè tí ò fàjà ni ṣé ìyá àti bàbá tó ti kọ̀ lọ́mọ gbogbo ẹbí tó kọ̀ lọ́mọ torí ó sọ nínú fídíò yìí ó lóun ò ṣèyàwó sàárà ó léyàn kan níyàwó sàárà ẹ wá bá mi bí ẹni tí ò ṣèyàwó sàárà pé àwọn ẹbí wo ni wọ́n lọ dọ̀bálẹ̀ fún o tí wọ́n fi sọ wípé àwọn dọ̀bálẹ̀ fẹ́ ẹ̀ tó wọ́n sọ wípé gbogbo àwọn kan tóun fẹ́ ni wọ́n ṣe kíni ni wọ́n dọ̀bálẹ̀ fẹ́ òun àwọn ẹbí wo ló dọ̀bálẹ̀ fún ẹ rí i pé Mewoloka ò gbádùn ẹ fura sí Mewoloka pé nǹkan kan ti ṣe ọmọbìnrin yẹn ẹ fura sí èpè yé àti bàbá ẹ̀ ti ń jà èpè ẹbí ń jà òun ló mú tó fi ṣìṣe títí tó fi ṣìṣe dọ́dọ̀ ọmọ Adéyẹmọ because a ti kì í lọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti advise ẹ pé sísà mi ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho why coming for this man all the time at the end of it olóòní gbọ́ òní gbà ó wá padà ṣẹ̀ sí àgbáyé ó ṣe orí burúkú lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ ṣe mọ̀ pé ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ òun ló wá jẹ́ kí gbogbo ẹbí ẹ̀ bọ́ síta pẹ̀lú ìwé tó gbá ski lẹ́tà ẹ jẹ́ ń gbé wá kẹrin ẹ jẹ́ ń gbé wá lẹ́tà tó gbá ski lẹ́tà tó lẹ́tíkẹ́ òun ni gbogbo ẹbí ẹ̀ wá jù síta lọ́wọ́ fi sọ wípé kò sí nínú fámílì àwọn mọ́ àwọn ti kọ́ lọ́mọ tipẹ́tipẹ́ làwọn ti kọ́ Mewoloka làwọn ti kọ́ lọ́mọ kúrò nínú ẹbí àwọn olùṣí àdẹ̀bọ́ síta a máa pariwo òun ọmọ bàbá tíṣà lákùrẹ́ òun ọmọ bàbá tíṣà ìyá tíṣà àṣebànújẹ́ ọmọ ni tó fẹ́ bẹ bí aláyọ̀ jẹ́ ọlọ́lọ́mọbi tí ìyá ẹ̀ ti rìnà kú ọlọ́lọ́mọbi tó ti pàdé ẹ̀ ọlọ́lọ́mọbi tí ìyá ti pàdé ọmọ òṣì tó fẹ́ balẹ̀ ọlá jẹ́ wọ́n ya tí dànù wọ́n ya kọ́ lọ́mọ a wá wá sórí social media a wá máa díbọ́ a máa ṣẹnu yànkan fún àwa òun ọmọ bàbá kínní kan kéèyàn kan máa bú fámílì òun rèé lẹ́tà ìtàngbésí ayé ẹ̀ rè tí kò dẹ̀ dínà yín ẹ̀ òun náà bọ́ síta láfítà tí àwọn ẹbí ẹ̀ ni wọ́n post ẹ̀ ṣe ti rí tàngbésí ayé ẹ̀ sítórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ òun lẹ́wọ̀ tó pọ̀ yìí o ó pọ̀ tí bá ní kí n máa ka ilé fún yín wàhálà yà ní dìde kúrò bíbá ilé ni wọ́n ṣe títí wọ́n tún gbé fọ́tò ẹ̀ sí pẹ̀lú òǹtẹ̀ lọ́ọ̀yà tó gbá ski wípé kò sí nínú ẹbí àwọn wípé Mewoloka ò kí ṣe ẹbí àwọn jọ torí Ọlọ́run àwọn ọkọ tó wá ní wọn ò fẹ́ níyàwó sàárà pé ò ṣe ìyàwó sàárà ta ló lọ kóṣù fún ta ló lọ dọ̀bálẹ̀ fún ta ló san dáúrì ẹ̀ fún ẹ̀wọ̀n kò ní ẹ ṣe rí gbogbo ẹ̀yin oní fake life orí social media bá ṣe ń ṣe máa tú nìyẹn ohun tóun náà wá fi dá wọn lóore ní sùúrù kó gbẹ́nu òṣì orí burúkú sàn ohun tó fi wá dáwòrè òun gbà torí lẹ́tà kò lè dínà yín ẹ̀ òun gan accept ní tẹ́ bá dé page ẹ̀ bá ń bẹ̀ àfi tó bá ti wá delete ẹ̀ kò lè dínà yín ẹ̀ èyí tóun náà wá gbé jáde lélẹ́yìí
tó lóòótọ́ ni kó má bú wọn kó fi wọ́n sílẹ̀ kó má bínú gbogbo ẹ̀ṣẹ̀ tóun bá ṣẹ̀ kó foríjì òun kó má bú àwọn ẹbí òun ṣùgbọ́n òun ṣì remain ọmọ bàbá tíṣà òun ni ó ní I remain my father's daughter bàbá dáadáa tí kì í lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́ nígbà tí bàbá ti kú tán. Mewaloka ó ti ṣí èrè ó ti wọ́n ga ó ti sick wọ́n ti ṣí ẹ́ ó gbà bàbá lọ tán towards the end lẹ́tà yẹn ni mo kà fún yíyẹ o lẹ́tà yẹn náà gún o towards the end ni mo kà fún yí o ó ní I remain my father's daughter bàbá dáadáa tí kì í lọ́mọ burúkú fẹ́ kó pàjẹ́ alihamdulilayi rabi alami I shall never walk alone I have good people around me holding my hand. mo ṣe kó wá láti dé Mewaloka ayé ti padà bàjẹ́ ẹ fún wa super sticker ẹ fún wa ní style ẹ fún wa style ẹ jẹ́ kí n fi ayé Mewaloka gba style ẹ jẹ́ kí n fi gba style lórí Facebook o Mewaloka tí ẹ ti bàjẹ́ ó ní I still remain my father's daughter ó ṣàfẹ́ nítorí pé kí ni ẹbí gidi ẹbí alálùbáríkà lẹbí bàbá tíṣà Fàṣàkìn ẹbí rere lẹbí ẹ̀ òun ló ya ọmọ òṣì kò dẹ̀ fẹ́ bí yẹn sílẹ̀ fẹ́ YouTube ẹ jẹ́ ká kọ́ tẹ̀mí ìfẹ́ kó gùn jù máa ṣe part 2 sí YouTube ẹ ṣé gan.